mo mọ̀ wípé nǹkan tó ń ṣe kò ń ṣèfẹ́ nú ẹ̀ tí mo bá ṣoògùn pẹ̀lú bọ́mọbìnrin ṣe ń ṣoògùn tóun ṣe ń fà tèmi náà bá ń fà tá a bá palè à ń wèrè mi ì dẹ̀ bímọ fún bàbá méjì mo ṣàbíamọ gan so mi ì fẹ́ kí nǹkan kan ṣe ṣùgbọ́n mo mọ̀ wípé tó bá jóògùn ni Ọlọ́run á bàjẹ́. Àtẹnuwíjọ́ TV ẹ click sórí ẹ̀ torí ètò lọ́kan òjọ̀kan ọ̀dọ̀ wa lẹ́ ò ti máa gbọ́. A kú dédé ìwé gbogbo olólùfẹ́ ìkànnì Àtẹnuwíjọ́ TV ẹ káàbọ̀ sórí ètò wa ètò tí a pè ní ọ̀nà àbáyọ sí ìpèníjà nínú ìgbéyàwó. Ètò yìí bí ẹ bá ń bá wa bọ̀ lórí ẹ̀ látòrí èyí tá a post last a ní arábìnrin tí ẹ ń wò ní ojú ìwòran yìí wípé yóò sọ bí ó ṣe regain ẹ̀mí ọkọ ẹ̀ bó ṣe láǹfààní láti pè é padà bọ̀ wálé lẹ́yìn awuyewuye nígbà tó ti kúrò nílé tó ti fi òun àti àwọn ọmọ sílẹ̀ láti bí oṣù mélòó kan ṣùgbọ́n ó ní àǹfààní láti lè jèrè ọkàn ọkọ ẹ̀ padà. Báwo ló sì ṣe irú àdúrà wo ló gbà? Àrọ̀ yín ẹ bá wa subscribe sí ètò wa yìí ẹ bá wa like ẹ bá wa share rẹ̀ kẹ́sì comment lábẹ́ iná ò ní tan owó yín. Ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ arábìnrin yìí bó ṣe ṣe tí ọkọ ẹ̀ fi padà wálé. Gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìyàwó ilé ẹ jẹ́ ká jọ. mo ṣáà ń gbàdúrà bí n ṣògbìn kódà àwọn tó jẹ́ pásítọ̀ wọ́n wá bá mi àwọn tó jẹ́ oníṣẹ̀ṣe wọ́n wá bá mi mo nígbàgbọ́ wípé mo ní Ọlọ́run ó dẹ̀ dídán k'Ọlọ́run ṣẹ́gun fún mi mo ní lè ṣe mo mọ̀ p'Ọlọ́run máa rìn kọjá mo ṣáà ń gbàdúrà torútorú téèyàn bá rí mi nígbà máa bẹ̀rẹ̀ pé ìyá mi náà ṣó kó èdì ni torí mo gbẹ mo ń gbàwẹ̀ ó ṣàwẹ̀ funfun mo lè gbà bó ṣe aya mi ní sùn máa gbàdúrà torí tó bá máa wálé ńgbà mi máa wá ní something 1 o'clock lóru àbí 2 o'clock ló máa dé so ẹ̀rù máa bà mí ibi tó ń gbẹ́bọ sí ni màmá bẹ́ẹ̀ lọ Ọlọ́run ṣàánú fún mi mi ìfẹ́ kọ́mọkùnrin yìí forí jágbó mi ìfẹ́ káburú ṣe Ọlọ́run bá mi fi ṣọ́ ẹ̀ṣọ́ Ọlọ́run bá mi ṣọ́ dé màmá ó lè jádùúrà ẹni mò ń gbà lọ́wọ́ tí màá fi gbóhùn mọ́tò ẹ̀ tó bá dé màá wá ṣe bíi pé mo ti sùn á bá máa gbálẹ̀kùn máa jẹ́ kó gbálẹ̀kùn yẹn dáadáa kó má ní òrìgbà tí òrí mi kò lè sùn màá fi sílẹ̀ á gbá dáadáa tó bá máa ń ta nìyẹn ṣílẹ̀kùn jọ màá ní ó ṣe padà síbi tó ti ń bọ̀ kí ló ń wá by this time bẹ́ẹ̀ ọkàn mi ò gbé bí mi ṣe tí ì rí bọ̀ èmi náà lọ ọkàn pé kó má wò pé àgbà tí òrí mi kò lè sùn tí n bá ṣílẹ̀kùn fún wa wọlé tá bá ní ṣe ká gbóúnjẹ wá kí lẹ ṣe gbà mí ò lè ní ẹgbẹ́ wá gbà mí kò tiẹ̀ ní dá mi lóhùn á kàn bọ́ síbi tó máa sùn ni á dẹ̀ sùn gbà mí máa tún ké kí ló dé kí ló ń ṣẹlẹ̀ ìyá ti tèmi náà ó ní ìyáálé mi ì dẹ̀ rò pé bàbá mi fi kẹ́ ìyàwó ó fi kẹ́ ìyáálé ẹ̀ ìyá mi ló ń tẹ̀lé bàbá mi lọ sóko ìyáálé wọn aṣọ ló ń tà so kí ló wá dé tí tó bá fẹ́ ìyàwó mi ní kó má fẹ́ ṣé bí wọ́n ṣe ń ṣe lélẹ̀ ìṣá kó má wàá rí tọmọ rò kó má rí tí ìyàwó rò. Ok kó tó di wípé ó bẹ̀rẹ̀ sí hu ìwà yẹn kí ni nǹkan tí wọ́n fura sí wípé ó lè fà á. kò sí nǹkan kan tó fà á o torí mi nígbàgbọ́ wípé tọkùnrin bá fẹ́ hùwà kan wọ́n ṣáà máa wẹ́sùn kan wọ́n máa kà sóbìnrin lẹ́sẹ̀. so ìwọ bí lù pé o ò sẹ́ lẹ́sẹ̀ kankan ó kàn dé jáde ńlé pé àníyàn kan mọ̀ fi oògùn fà á lọ. mi ò hùwà kankan tí ò dáa fún kò síwà kankan tí mo rò tí ò dáa. padà wá ó lò tó ìgbà wo níta kó tó di pé Ọlọ́run wá gbàdúrà tó fi padà wálé. ìrìn àjò tá à ń sọ yìí náà ó ti jọ ń bọ̀ náà wẹ́rẹ́wẹ́rẹ́ táwọn èèyàn ò fojú sí wọn lára náà ó ti tójọ́ mẹ́ta o ṣùgbọ́n gbà tí nǹkan yẹn wọ̀ lára sí ìgbà yẹn ni wàhálà ń ṣẹlẹ̀ nulẹ̀ nǹkan yẹn ti ń bọ̀ tipẹ́ torí mo notice ọmọ mi tó pé third born mi ti pé 12 years ní June àtìgbà tí mo ti gbọ́mọ yẹn kò pẹ́ rárá mo ti ń rí òye ìrìn àjò àwọn méjèèjì mo ti ń rí òye
ṣùgbọ́n gbà tí mo bí last born mi ó wà ní 7 months ìgbà yẹn nìkan yẹn wá le kókókókókó. tó fi ẹlẹ̀ pẹ̀lú àwọn ọmọ lóbi dípò ń lọ kò wọlé lásìkò mọ́. ìwọlé gbà mí àárín 5 days a week ó tẹ̀lé má wálé pé bóyá òun tẹ̀ fi hàn sílé má wálé rárá. àtijẹ àti mú kọ́ nígbà yẹn. tó alihamdulilayi àtijẹ àti mú ọlọ́run ọba ló bá wa gbọ́. ìgbà míì ó lè wà tó bá wá mo lè ti jáde àwọn ọmọ eré dáàdì wá ó fáwọn níye báyìí. tó alihamdulilayi ìgbà míì kò dẹ̀ ní wá rárá ṣùgbọ́n ìlú náà ṣáà mọ bí mo ṣáà ṣe ń ṣe pé káwọn ọmọ mi ṣáà lè jẹun. ìdẹ̀dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́run dojú tì mí. nígbà tí ó wá fi padà wálé yẹn kí ni nǹkan tí wọ́n fún ẹ rò pé ó ṣe tó jẹ́ kó padà wálé. èmi mọ̀ pé ọlọ́run ló darí ẹ̀ wálé torí kò ń ṣàgbára mi ò ṣògbè mi ò ṣẹbọ mi ò ṣe nǹkan kan ṣùgbọ́n mo lọ́lọ́run mo mọ̀ wípé ọlọ́run ló darí ọkàn ẹ̀ padà wálé. látìgbà tó ti wá tó ti padà wálé yẹn òun àti ọmọbìnrin yẹn ńkọ́. àárín wọn ò gún mọ́ èmi ò ṣe nǹkan kan o nǹkan tèmi kàn mọ̀ ni pé gbogbo táìmù kan ó máa wọlé lóru a máa pariwo òní wálé a máa pariwo at the same time láàrin méjì mo ti gbá ẹ̀rù mi jáde pé kí n máa lọ òun ò ṣe mọ́ bọ àwọn ẹbí ẹ̀ dìde pé láyé kò sí tó jọ bó ṣe gbẹ́rù yẹn jáde náà ni kò dá padà wọlé ìyá mi náà ò lọ ibì kankan tó bá fẹ́ fẹ́yàwó lọ síta kó lọ gbalé fún ilé yẹn òun àtàwọn ọmọ ẹ̀ lónìí kò dẹ̀ jáde nínú ilé yẹn orin àṣóhun lẹ máa dá lọ wọn ní ìwọ gangan làwọn dá lẹ́bi kò lọ ibì kankan kò jáde. so nǹkan tẹ̀mí kan wà wúgbà tó wá táàrin méjì mo ní bóyá bí mo tiẹ̀ ṣe ń pariwo mọ́ pé ibo ló lọ ó ṣe ń bọ̀ ó ṣe bóyá yẹn ló tiẹ̀ ń fún láyọ̀yọ̀ bí mo ṣe mọ́kàn kó lára ẹ̀ nìyẹn tó bá dé ẹ kúlé ẹ káàbọ̀ tó bá dẹ̀ dé ńgbà mi tí ò bá kí mi kúlé èmi náà ní kí káàbọ̀ má ti ṣílẹ̀kùn tó ti wọnú ilé ẹ̀ má sílẹ̀kùn mi padà ní ìṣòkò fóúnjẹ lọ tó bá fẹ́ jẹ ó máa béèrè ṣóúnjẹ oúnjẹ wà tẹ bá fẹ́ jẹ àti gbé sílẹ̀ ó máa jẹ tí ò bá dẹ̀ nídìí òun náà bọ́ síbi tó máa sùn ní ìwà sọ̀rọ̀ mọ́. kí ni nǹkan tí wàá rò ni o lè sọ fún àwọn ẹlẹgbẹ́ rẹ tí ó ń dojúkọ orí ìṣòro báyìí láti lè kiri ọkàn wọn padà. ìmọ̀ràn mi fún wọn ni wípé kọ́ má wò wípé kókó ti lọ ó ti lọ gbádùn ara ẹ̀ níta tó bá dé tó béèrè oúnjẹ kan fún lóúnjẹ fífún kó má béèrè oúnjẹ gan tó bá ti dé àẹkúlé ẹ káàbọ̀ oúnjẹ yín ti wà ń dání o báwo ni iṣẹ́ máa jẹ nǹkan kan tó bá máa jẹ àjẹ tó bá dẹ̀ lóhùn jẹ wàá mọ̀ pé o ti ṣe nǹkan tọ́lọ́run ẹ̀ tó bá dẹ̀ ló yá ìmọ̀ràn mi fún yín ni pé kẹ̀dá lóhùn ẹ má sọ pé àṣebó ti gbádùn ara ẹ níta kí ló tún wá ń pè mí fún ẹ̀dá lóhùn láti lè jèrè ọkàn padà sínú ilé kódà eré tẹ̀ kí n bá ṣe tẹ́lẹ̀ gan ẹ bá ṣe ẹ jẹ́ kó mọ̀ pé ṣé ìyàwó mi lè ṣe àbí kì í ṣòun torí àwọn ọmọ tó wà ń ta wọn lé o ilé wa ò ní dàrú. gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ ìyàwó ilé gbogbo àwa tí a jẹ́ ọkọ ilé ẹ jẹ́ ká kọ́gbọ́n látara ohun tí arábìnrin yìí sọ. ìgbéyàwó kìí ṣe ohun àáfọwọ́ yẹpẹrẹ mú ẹ jẹ́ ká kíyèsára ayé ò ní gba ọmọ lọ́wọ́ wa àkóbá àdábá tí máa ń wọnú ìgbéyàwó tí ó ṣe àkóbá fún ọmọ kò ní ṣẹlẹ̀ nínú ìgbéyàwó wa ẹ jẹ́ ká kíyèsára. níbí ni èmi yóò fi àdàgbà ètò yìí rọ̀ sí ṣùgbọ́n gbogbo ohun tí arábìnrin yìí sọ ó ní wípé àdúrà ó ń lọ tẹnumọ́ wípé àdúrà ló ṣe é tí ọkọ ń fi padà wálé àti wípé gbogbo ẹ̀yin obìnrin ẹ má fi oúnjẹ dun ọkọ yín ẹ má fi oorun dun ọkọ yín o gbogbo eléyìí ó máa ń mú kí ìfẹ́ kó túbọ̀ gbòòrò sí ni bọ́kọ yín ti wulẹ̀ kó burú tó ẹ ò gbọ́dọ̀ fi oorun dùn torí ara eléyìí ó ní máa jẹ́ kí ìfẹ́ kó jinlẹ̀ nínú lọ́kọláya níbi ni wọ́n dúró sílé ní ìkànnì Àtẹnujọ́ TV lẹ́ ń gbọ́ títí a ó fi pàdé nígbà míì ẹ bá wa share program yìí kẹ́ ẹ bá wa like kẹ́ ẹ sì bá wa subscribe sí iná ò ní tan owó yín ó dìgbà.